mọ̀ ọ̀dà ọ̀dọ̀ wà ní ayé oṣù gbogbo ọ̀pọ̀ olórí wọn ní kókò lókùnmọ́ ṣe bàbá wọn lókùnmọ́ ìwọ̀n lágbójúlé bàbá wọn lókùnmọ́ ìwọ̀n láfẹ̀yìntì ènìyàn yìí gbójúlé olókùnmọ́ ìwọ̀n ti ní adúbà olókùnmọ́ ọba àkọ́dá ayé ọba tó kò ní ọ̀run kí ó jẹ́ kí òní ó yẹ wá adúbà àwọn bàbá tó wà níkàlẹ̀ ìfanitì abádá òun lákòókò sílẹ̀ ọba wa fẹ́ jẹ ọba wa fẹ́ mu ọba wa ìgbé ọ̀rẹ́ ìbálẹ̀ bá fún olódùmarè ọba sọ̀rọ̀ abàtà kárí ayé kò sí tí ọlọ́run ò lè ṣe tó bá sòdò àsọdá àṣekà múlò òtútù àṣekà múlò ẹyẹ ọlọ́run tó bí olùdíje nìyẹn lọ àtọ́júbà olódùmarè lẹ́ẹ̀kan sí kí ó jẹ́ kí ìgbà wọn ṣẹ adúbà lọ́wọ́ àwọn bàbá ojúbà lọ́wọ́ bàbá mi olúwawo tí wọ́n bẹ ní ìkàlẹ̀ fani tani bàbá ẹni tá a bá lábàá ní bàbá ẹni tá a bá wọn ní tó máa fẹ́ ní ṣe abá fún àpá pàtàkì èyí tí wọ́n bẹ yìí ní lóko ẹ̀yin bàbá wa ẹ̀pẹ̀ fún àwọn ààrẹ yóò rò yín ààrẹ tó sàṣọ pẹ́ sọ. Mo kí bàbá mi èyí tí gbogbo wa tí a lóko lónìí tí a fi tí gbogbo wa fi ṣe ìdókòwò lónìí fani alákàtúwá abẹ́rẹ́ sáwọ́sáwọ́ pẹ̀lẹ́ ìfọ̀fẹ́ sí lọ́wọ́ sáwọ́ tó ti dùn díẹ̀ abáwọ̀ yóò máa lẹ̀ ìṣòro kò jọba nígbà ìkú yóò máa lẹ̀ lọ́ba ní ẹ̀rìndà ọ̀mádẹ́ tó máa lẹ̀ lóde wó ní kò máa lẹ̀ lọ́ba ní bàbá wa kábíyèsí ọlọ́lá jùlọ ọba ìfádókun mọ́rákì ọ̀dà yóò ẹ̀ náà àwẹ̀dá nígbà yóò lò ẹgbẹ̀ fún wa bàbá wọn. Gbogbo ńlá àbáyé lónìí àwọn bàbá náà wọ́n kọ́ wa kí a má bàa dá wa lé yaga ó kí ẹ̀yin ìyá mi tí ẹ wà ní kálẹ̀ ẹgbẹ̀ fún wa oúnjẹ ọmọ agbóòdì náà kò yé jọ ẹni ẹlẹ́ni kò ní iṣẹ́ yín kí gbogbo àwa ẹgbẹ́ akọrin mo kí gbogbo àwa babaláwo tá a wà ní kálẹ̀ lágbára lọ́wọ́ Olódùmarè a ó ṣe ọ̀pọ̀ ọdún láyé wọ́n ní àmàgbé àmàgbére èmi tí mò ń sọ̀rọ̀ bí ọkùnrin tí ó dé tí kàn ń da gbogbo ẹ̀rẹ́ ìta lọ́kọ̀ rẹ̀ ti jẹ́ lóòótọ́ òdúdé ní kò ní ṣe àìmọ̀fó lóko wọ́n torí àwọn tí a tó jẹ́ ọ̀rẹ́ tí a tẹ̀lé wa wá tó ta lọ́kùnrin yìí àwọn èèyàn bí tí wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ ká wọ́n ní bàbá wa irú èwo làwọn iwájú àwọn bàbá wa ọmọ àkọ́fà nílé orúkọ mi ni Awoniran Akinwumi Ifamuwiya ọmọ ọ̀fà nílé okùn àwọn olùsọ wà bákan náà ni mo jẹ́ akẹ́kọ̀ọ́ gba oyè lórí èdè Gẹ̀ẹ́sì ní ilé ìwé fáfitì ti ìlú Èkìtì. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ wa lónìí yóò dá lórí àwọn ìpèníjà tí ó ń dojú kọ orin ìṣẹ̀ṣe àti ọ̀nà àbáyọ. Nítorí ìjọba àsìkò àti ibi tí oníkálukú wá tún ní tá a fẹ́ lọ òní dáwà lágara ń lo ìṣẹ́jú péréte láti ṣe gbogbo àwọn atótónu mi. Yóò ṣòro fún wa láti lọ sẹ́pọ́nà sínú àwọn tó jẹ́ ìdojúkọ láì ṣe àgbéyẹ̀wò kí ni orin gangan jẹ́. Ó ṣe ṣe ká máa fojú wò ṣe ká kó agogo jọ ní ká mú sẹ́kẹ̀rẹ̀ ká máa kọrin kí lórí kí ni ìwúlò rẹ̀ àti àwọn nǹkan mìíràn. Oríṣiríṣi ìtumọ̀ tó kún òun ni àwọn ọ̀jọ̀gbọ́n àwọn onímọ̀ fún orin ṣùgbọ́n mo ṣàlàyé ráńpẹ́. Ọ̀jọ̀gbọ́n kan ní orin jẹ́ ìṣàkójọpọ̀ ọ̀rọ̀ dídùn nípasẹ̀ fífi ohùn aládìídùn pẹ̀lú àwọn èròjà amárayá ṣe àgbéjáde èrò ọkàn wa láti tu ẹ̀mí tàbí ọmọ ènìyàn lára. Ẹ ò ní wípé oríṣiríṣi orin ló wà
tẹ́lẹ̀ mi bá ọ̀rìn jáde lórí kí a lè rí nǹkan tí kò ń kọ́ wọn náà yìí. àwọn bàbá wa lè jẹ́ ìsìn tí wọ́n bá kó àwọn orin ayé ìjọ tó nítumọ̀ bí ìfúnfẹ́ ọlátọ́jí ẹ̀gbẹ́ ìpàwọ́ àmúlẹ̀ káre. àwọn ìpínpín ó tu àwọn alára ló yẹ kó kó lè kàn sára sínú ẹni bẹ́ẹ̀. bí wọ́n bá sì ti kọ́ orin míì wọ́n lọ pé ó pàápàá ẹjọ́ pọ̀ ẹgbẹ́ kìíní ìkò mi. àwọn ìpínpín ó ní etí à ń fàyọ̀ nínú orin. bákan náà a tún rí ọ̀jọ̀gbọ́n mìíràn tí ó jẹ́ kí ó di mímọ̀ wípé orin jẹ́ àkójọpọ̀ ohun tí àwọn ènìyàn tàbí akọrin ṣe ní ṣísẹ̀ntẹ̀lé láti fi ṣe ìtura, ìwúrí àti kóríyá fún àwọn ọmọ ènìyàn tàbí àwùjọ. a lò wípé àwùjọ láwà yìí oríṣiríṣi akọrin òní wọ́n ti fi orin lára yá. a lò wípé orin ó tún ní ṣe pẹ̀lú àwùjọ wa. ká lọ sábàlá sí ìwúlò àti ipa takuntakun tí orin kó nínú àwùjọ àwa oníṣẹ̀ṣe. ìwúlò yìí ó pọ̀ débi wípé ó kọjá ọgọ́rùn-ún tí mo lóore ọ̀dọ́ àti kọjá ni. ṣùgbọ́n àyèwá àtàjọ kò sí láti máa ṣàtúpalẹ̀ ìwúlò ọgọ́rùn-ún ló jẹ́ kí n yọ bí ẹyọ mẹ́wàá péré. lára àwọn ìwúlò tí o lé ní láwùjọ ìṣẹ̀ṣe, a rò wípé tí a bá kọ́kọ́ fẹ́ ṣe ohun gbogbo bí àwọn bàbá wa ti kọ́ wa, wọ́n jẹ́ ká mọ̀ pé ìgbà ó ṣe pàtàkì láti jẹ́ kí nǹkan tí a fẹ́ ṣe kó lè bá àtúbà kó lè bá àtúnṣe. gbogbo akọrin tí wọ́n ti ń kọrin látìgbà tí wọ́n ti dé láàárọ̀ ẹ wù mí pé ìgbà òun náà ni wọ́n fi ń síwájú. ó wúlò láti rí bá wa síwájú. a lè lo irú orin bíi ìgbà ló yẹ ká kọjú káwa tó ṣeré o àmọ́ tí ṣe ìbàgbà. ẹ̀yin elégbè àti ẹ̀yin akọrin ẹ máa fi ọkàn bá mi lọ kó ṣeé ṣe kí ẹ máa gbèmí lẹ́sẹ̀ pẹ̀lú àwọn àlàyé èdè. bákan náà à ń fi orin àfi ń pe àwọn irúnmọlẹ̀ pọ̀ nítorí gbogbo nǹkan tí a bá fẹ́ ṣe láì jẹ́ pé àwọn irúnmọlẹ̀ wá rọ̀ wá adégbàgbọ́ pé nǹkan yẹn kò tí ì ṣeé ṣe. a lè lo irú orin bíi ẹ lárọ sọ̀kalẹ̀ wá lórí ayé sí bákan náà a lè fi orin ṣe ìwúrí fún ara wa, fún ẹbí wa, fún àwùjọ. oríṣiríṣi orin ló wà tàbí ṣe ìwúrí. àwọn ẹlẹgbẹ́ wa máa kọ nìkan wípé ẹgbẹ́ mi gbà ní ẹ má jẹ́ ìjà o, ẹgbẹ́ mi gbà. ní láwùjọ à ń fi orin ṣe àpèjúwe ibo láti wá, ìdílé wo láti jáde, ẹ̀sìn wo ó là ń sìn. láì jẹ́ pé bóyá wọ́n ti yẹ̀ bí wá gan pé ìwọ ọmọ ìlú wo ni ọ́, a lè fi orin ṣàpèjúwe ara wa.
ó ti sọ ìlú tó ti wá ara àwọn àwúlò tí orílẹ̀ yẹn. Bákan náà a ó rí wípé ohun tí wọ́n sábà wá sí èrò ọkàn wa òun ni wípé orin wà fún àríyá tí wọ́n bá ti lùlù inú gbogbo àwọn máa dùn àwọn máa gbó orin wúlò láti fi ṣe àríyá. Bákan náà a fi orin àfi ṣe ìdárò yálà láti ṣe ìrántí àwọn ọlọ́run wa tàbí àwọn àwọn tó bá ti sọ́sọ tó tó ṣe bí òwe ẹ̀yà àgbàlagbà ẹni orin àràbàjì eléré kì í ṣe orin tí a kọ nígbà púpà Olódùmarè kò ní jẹ́ kí abojú ṣèdárò ara wa àtọ̀sọ̀rọ̀ ìwúlò tí ó ní láti mọ́ta wa lágara a lọ sínú àkòrí tó bí ìdánilẹ́kọ̀ọ́ ìgbẹ́gbẹ́ lẹ́yìn tí ó jẹ́ àwọn ìpèníjà tí ó ń kojú ìṣẹ̀ṣe. Lára àwọn nǹkan tí a rí wípé ó ń ṣe ìfàsẹ́yìn fún orin ìṣẹ̀ṣe òun gangan ní ọwọ́ yẹpẹrẹ tí a fi mú ẹ̀kọ́ nípa orin. Lótìtọ́ ẹ̀bùn lórin kíkọ ìmísí lórin kíkọ ṣùgbọ́n àwọn onímọ̀ tó yẹ kó di mímọ̀ wípé a tún lè ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ẹni tí ó bá ní ẹ̀bùn. Àwọn ọ̀gá wa tí wọ́n jẹ́ ọ̀mọ̀wé ní ilé yunifásitì tí wọ́n wà ní kálẹ̀ ní jẹ́bìsì pé ẹ̀kọ́ èdè orin ó wà music department. A lè wípé ẹlòmíì tí kò lẹ́kùn orin kíkọ ṣùgbọ́n ló bá jẹ́ wípé ó wù ú pé nǹkan yìí mo fẹ́ ṣe irúfẹ́ ẹni bẹ́ẹ̀ lè lọ láti lọ kọ́ ìmọ̀ nípa ẹ̀kọ́ orin. Ṣùgbọ́n láwùjọ àwọn tó ṣẹ̀ṣẹ̀ a rí wípé àka nǹkan yìí kún púpọ̀. Tá a bá wo àwùjọ wa tá a jókòó yìí gbogbo àwọn àbúrò mi tí wọ́n jókòó yìí pátá a rí wípé wọ́n lẹ́bùn wọ́n nífẹ̀ẹ́ sí nǹkan yìí. Ṣùgbọ́n ìlànà láti tún ràn wọ́n lọ́wọ́ kí nǹkan yìí kí ó lè bàa jẹ́ ohun àṣeyọrí òun ni kí á jẹ́ kí wọ́n lọ sí ilé ẹ̀kọ́ láti tó ní ìmọ̀ àwọn orin. Etí oníkálukú yóò ṣe tí ó fi gbéyàn láyé kó sọ̀tọ̀rọ̀ gbogbo wa la fẹ́ kọ́ máa wá di lọ́yà kó di adájọ́ ṣùgbọ́n tá a bá wà lónìí a rí wípé iṣẹ́ orin kíkọ ó ti kàn. Síwájú sí i lára àwọn nǹkan tí ó jẹ́ ohun ìníjà fún orin ìṣẹ̀ṣe ó ní àwọn ohun èròjà láti fi ṣe ìkórinjáde tí a ò ní tí àwọn bàbá wa tí wọ́n bá ké bá títí wọ́n lè ta bá ké pàpọ̀ tán orin ìlànà kọ wọ́n lè ránṣẹ́ sí agogo lóde ìgboro àrà lóde ìkìjà ọ̀pá kutukutu lóde ìsẹ́yìnwó. A ò ní pé ọdún mi àwọn èròjà yìí kò pé ní ìtìgbà kan mọ́. Àwọn ọ̀dọ́ mélòó la máa àrùn lò dáadáa. A ò ní pé nǹkan yẹn ti ń lọ kò lè yẹ kó lọ. Agbẹ́dúbá àbítí ń bẹ ògìdó ń bẹ sákàrà ń bẹ bẹ́ẹ̀ dundun ń bẹ bàtà wà ṣùgbọ́n àwọn wípé gbogbo nǹkan yìí ló yẹ ó tó àkùnìsà ó wà irú kókó sí báàbí ṣẹ̀dá kọ́mẹ́sì n ò lè sọ gan báyà mo ti ẹ̀ fojú kan ní ara àwọn nǹkan ìbùkún àti wá sí ni ó yẹ ká gbìyànjú láti ṣàwárí àwọn nǹkan yìí padà ká ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ kí ìtẹ̀síwájú kó tún lè bá orin láwùjọ wa. A tún ní wípé lára àwọn nǹkan tí ó ń ṣe àkóbá tàbí tó ń fa ìrìn àjò orin ṣèṣe sílẹ̀ sẹ́yìn òun ni àìní ohun ìṣúná tí a lè ná lè kàn yín lórí. Àwọn bàbá wa ò ní yóò sí ènìyàn ò súnmọ́. Kìnìún ìlú
pé ẹ̀yìn ẹgbà tí wọ́n rà wọ́n àwọn tí wọ́n lọ sọ́jà ló wọ́n lọ sí kọ́lẹ́. Àwọn ìgbégbé nípa ìfowópamọ́ òun ni àfihàn ìgbélárugẹ láwùjọ àwọn oníṣẹ̀ṣe. Tí ó bá yẹ wípé ọ̀nà kan wà tí ọrọ̀ ajé wa tàbí tí ètò ìṣúná owó tí ń wáyé pé afẹ́ ìbùkóso ẹ̀mú ẹlọ́ra afẹ́ àdàmà ẹlọ́ra tí ìṣe wípé lágbájá àwọn lọ́wọ́ nǹkan yìí kò bá tó dára dàbá yìí lọ. Síwájú sí ọ̀làjú bó ṣe dáradára tó ó ṣe àkóbá púpọ̀ fún orí ìṣẹ̀ṣe. Ẹ dákun mọ́ gbogbo àwa tí a wà ní ìkàlẹ̀ ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún àwọn bàbá wa tí wọ́n wà ní ìjókòó. Ìdí tí mo fi ní ká pàtẹ́wọ́ fún wọn ò ní wípé ẹ rí pé wọ́n kó ipa takuntakun láti fi ẹsẹ̀ wa lé ojú ọ̀nà ìṣẹ̀ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti sọ̀rọ̀ nípa ọ̀làjú. Tá a bá wo gbogbo omi mú nílẹ̀ ayé lẹ́sìn àkóbá ńlá ní í ṣe fún wa. Gbogbo onídàgbọ̀ yìí ó létí àwa tí a jọ ọmọ kéékèèké ó lè ní ìtumọ̀ tó. Ẹ̀yẹ ẹjọ́ wọ́n pè àwọn orin ìgbàlódé sàásù sẹ́kàǹkàn lẹ́yìn tí owó ti máa lò tó wọ́n kódà wọ́n máa ń kọ́ tẹ̀lé àwọn olórin yẹn. Ilé ẹ̀kọ́ táwọn àwọn ọmọ wa lọ àwọn ẹlẹ́sìn wa yòókù lójúmọ́ ni wọ́n fi orin ẹ̀sìn tí wọ́n fi ń rí àwọn ọmọ ìlú létí. Lára ọ̀làjú náà ní kí a fẹ́ kó lọ sí ẹ̀kọ́. Ṣùgbọ́n láì jẹ́ wípé bóyá àwọn gbìyànjú láti lọ sí àkójọpọ̀ ẹ̀sìn báyìí. Ó ṣeé ṣe kí ọmọ mi ò ti pàṣẹ kó bá ẹ̀sìn àjòjì lọ. Yorùmọ̀lẹ̀ kò ní sí àwọn lọ́nà. Lára àwọn ọ̀sán tí ó ṣe àkóbá fún orin ìṣẹ̀ṣe ó ní fífi ọwọ́ ẹgbẹ́ nínú iṣẹ́ orin. Púpọ̀ nínú àwọn tí Olódùmarè fún lẹ́bùn nínú oníṣẹ̀ṣe wọ́n fi ọwọ́ ẹgbẹ́ mú púpọ̀. Àwọn ìwé púpọ̀ ní wọn lọ sí stúdíò láti ṣe àgbéjáde àwọn orin. Èyí ṣe àkóbá púpọ̀ fún orin àwọn oníṣẹ̀ṣe. Yálà ọkùnrin ló lẹ́bùn, obìnrin ló lẹ́bùn. Ẹ jẹ́ ká gbìyànjú ká máa lọ sí stúdíò ká ṣe àwọn orin jáde. Lára àwọn nǹkan tí aṣàkíyèsí tó ń ṣe àkóbá fún kíkọ tó pèsè àdásùn ìpínlẹ̀ òun ni ìgbéga ẹ̀ta fún àwọn olórin méjì. A lè gbé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó bá fẹ́ sọ ló fà ó ti ẹ̀ kún àwọn tó wà ní ẹ̀yìn odi bí Èkó àwọn ìlú mi. Ó tẹ́ wọn lọ́rùn kí wọ́n pe Wàsó Àyìndé kan fi bíi $5 million pé tó kí á pe àwọn tí irúnmọ̀lẹ̀ fún lẹ́bùn lórí fún wọn ní owó lórí ayọ̀ká. Lónìí tílẹ̀ mọ́ ń gbọ́dọ̀ lé ní wọn lábá fi lọ fi $3 million àti Wàsó Àyìndé. Táwa pé bábá wa àwọn owó ẹ̀kọ́ ní $1 million àwọn owó ní ẹ̀kọ́ owó lẹ̀ ẹ̀kúrẹ́ǹtì lọ. Ẹ̀gbà ẹ̀ṣẹ́ ọ̀rẹ́ mi lẹ́nu rẹ̀ sọdún Wàsó Àyìndé ò lè sọ bẹ́ẹ̀. Tó bá kó oúnjẹ tó ilé ẹ̀ ló mú lọ kò ní mú wá sí ìjọsìn yìí. Kí ló dé ká ṣègbè lárugẹ fún àwa ara wa? Kódà kò lè wọ̀ ká bá pọ́n ní dandan. Lára àwọn tó jẹ máa ń bí àkọ́jáde àṣà ìbílẹ̀ báyìí. Káwọn láṣà láti máa pe àwọn olórin wa. Tẹ́lá wọn àwọn mùsùlùmí dáadáa. Kò sí ìwọ̀ tí mùsùlùmí ti bá yín ṣe láyé. Kò ní kọ́kọ́ bá sọ lọ́jẹ̀ kó sọ pé kí fáfẹ́mi ìwúlẹ̀ ẹ̀rọ wá kọ́ni. Àwọn èèyàn rẹ̀ ló pè é. Inú ẹ̀sìn tí wọ́n ṣe ìdàgbàsókè yẹn ti lọ. Mo rọ gbogbo wa kí àwọn ọlọ́pàá kúndò kí a sì mú oníṣẹ́ ká ṣe ìgbélárugẹ fún ìtọ́jẹ́ tiwa. Ẹ rí
pé púpọ̀ nínú àlàyé tí mo ti ṣe kalẹ̀ yìí òun náà ní ọ̀nà àbáyọ ti wà. Àkọ́kọ́ sí ọ̀nà àbáyọ láti ṣe ìgbélárugẹ fún kan yìí òun ni kí gbàgbà orí nǹkan á gbìyànjú láti ṣe yàrá ìkọrinjáde tá à ń pè ní studio tiwa. Tẹ́lá ń wọ ọ̀pọ̀lọpọ̀ studio iṣẹ́ tó ń tàwọn lóògùn láti kọ́ studio bí àpẹẹrẹ bí ilé fàdé ṣe tóbi tó ó yẹ ká ti ní ẹ̀dú studio. Ẹ̀yìn báwọn bàbá wa ti gbìyànjú gan. Àwa tá a bá tún dàbí ìpè alóore ọ̀fẹ́ àlèṣerú nǹkan yìí. Inú àwọn ọmọ wa tí wọ́n wá sí practice láti wá kọrin bóyá ọjọ́ tọ̀. Tá a bá ti ráwọn méjì tó lẹ́bùn nù wọn bóyá wá studio ẹ̀ta nǹkan múlẹ̀ fún wọn. Díẹ̀ á rò pé wọ́n lẹ́bùn. Ṣùgbọ́n nígbà tí olùkọ́rin tọ́ba wá bí tí wọ́n rà lágogo orin tí ń gbé inú tí ń mú bọ̀ yóò parẹ́. Tó bá kọrin ìkan lónìí tí wọ́n tó pílẹ̀ rẹ̀ lórí ifá tí wọ́n rẹ̀ yóò dá orin yìí náà pílẹ̀. Tó bá di lọ́mọdé yóò ṣiṣẹ́ lórí pé yìí náà kọrin tuntun mi wà. Mo rò pé tá a bá ṣiṣẹ́ lórí ìkan yìí láti ní stúdíò títí wa gangan yóò tún ràn wá lọ́wọ́ láti jẹ́ kí èrè tó máa jáde. Ó ṣe pàtàkì ká fojú àwọn ọmọ wa tó ẹ̀sìn. Ẹ̀bùn orin kíkọ́ tí máa sábà jáde wá ilé ẹ̀sìn ni. Tí oníkàlùkù wa bá wà ní yàrá wa, àwọn èròjà tá a fi lè kọrin ó lè mọ̀ sí láwọ̀ tó wa. Ṣùgbọ́n tí wọ́n bá wá ní ẹ̀sìn, níbi tó bá ti ń kọrin tó ti ń dùn, ẹ̀bùn yẹn yóò máa jáde. Ẹ jẹ́ kí gbogbo wa gbìyànjú ká máa wá lẹ́sìn. Ní ìdájọ́ mi òun ni kí a máa ṣe kóríyá fún àwọn ọ̀dọ́ tí Olódùmarè fún ní ẹ̀bùn orin. Ẹ ò ní pé gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ tí wọ́n ti kópa nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe tá a fún láwọn ìlú tó máa di lọ́dún tí ń bọ̀. Ẹ jẹ́ ká wo àwọn ọmọ wa tí Olódùmarè fún lẹ́bùn bóyá méjì bóyá mẹ́ta ká fáwọn náà láwọ̀. Ẹni tó bá gbà wọ́n lọ́dún yìí ẹni tó tẹ̀lé náà wò ẹ̀ kí mi náà gbà wọ́n lọ́dún tí ń bọ̀. Bí àpẹẹrẹ níbi 2011 mo ní oore ọ̀fẹ́ láti kópa nínú ètò pàtàkì tí bàbá mi tó ń gbé kalẹ̀ kábíyèsí ọbẹ̀ ẹ̀dùn ní competition ọbẹ̀ ẹ̀dùn ibi tí mo ti kọ́kọ́ gba Àare akẹyọ nà lákọ̀ọ́kọ́ nìyẹn. Nígbà tí a ṣe nǹkan yìí tí wọ́n pè pé ìwọ ló sún yẹrẹ ọmọdé kékeré ọmọdé kò ní àwọn àpàlùmọ́lá wọ́n lè wọ́n ṣe. Mo ní pé tó yẹ inú lórí ọ̀fẹ́ láti ta àgbà lè gbèmí mo kéré jù. Tí kò bá sí wà ní kalẹ̀ nǹkan yẹn bóyá ìbá sí lórí ọ̀fẹ́ ló kàn yẹn. Bẹ́ẹ̀ náà ní ká yọ ẹ ò ní pé nípa àgbékalẹ̀ àwọn nǹkan yẹn ló jẹ́ kí ìbẹ̀rẹ̀ ó jáde. Báyìí a ṣiṣẹ́ lórí ọbẹ̀ ìlú competition àyẹ̀yẹ́ tó pa wọn. Akọ́dọ̀ tó kù yìí lágbára owó olóògbé mo fi ọwọ́ sọ́yà pé ìgbẹ́yìn bẹ́ẹ̀. Bákan náà ní kété tí wọ́n ti fún mi ní ìwé láti wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ olórí ọ̀fẹ́ ní èso lórí àwọn ọ̀gá mi àwòkọ́ ni wọ́n máa ń kọ́ táwọn gbègbè lẹ́yìn wọn. Mo wá jókòó wá ga tí wọ́n lé ń wá sí i. Kákan wà á dé kákan máa ń lọ wá àkàkùn sí láì lè fi àwọn kan yìí bọ̀. Nínú náà kọ àwọn onílé díẹ̀ mo sì practice fúnra mi. Mo lórí ọ̀fẹ́ láti kọ́ orin tí ó tẹ̀ pọ̀ mọ́ gbogbo àwọn tá a ti ń gbọ́ ó ní àádọ́ta. Léè tí ó wù mí ló jẹ́ pàtàkì ṣe àjọ̀dún lọ́dún tí ń bọ̀ á ṣe àkókò yẹn àwọn ìgbà. Thank you.